tún dúpẹ́ o a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olódùmarè ọba tó dá gbogbo wa o aláàánú àtolóore bá a ti ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run là ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èjìká tí ò jẹ́ wù ó yẹ̀ mi ò ní ṣaláì dúpẹ́ lọ́wọ́ bàbá mi o ààrẹ ti gbogbo ilẹ̀ Ẹ̀fẹ̀ bàbá mi ààrẹ Múyìwá Olúmúyìwá Omíṣadé bàbá ẹ ṣé o èmi ò mọ tí mo lè sọ o ní ti pé èèyàn nífẹ̀ẹ́ mi o nọ́mbà 1 ni bàbá yìí jẹ́ kì í ṣòní kì í ṣàná bàbá fìfẹ́ hàn sí mi tó ga jù lágbára ọlọ́run bàbá ọjọ́ yín yóò túbọ̀ dálẹ́ o a ti ń wẹnú sílẹ̀ bàbá ó pé ọmọ 100 ọdún láìpẹ́ 80 years mo mọ̀ pé kùtùkù òwú ń jọ́ náà bàbá ẹ ṣé púpọ̀ o torí pé láìsí tàgìrì awọ ò lè wú o mi ò sì wá tún ní gbàgbé ẹ̀gbọ́n mi pàtàkì o ọmọ ọba Sam Kọ́lájọ ọmọ òtútù bí ọ̀sùn mo dúpẹ́ o ẹ ṣé o balógun òtútù bàbá yìí ló pè mí ṣe rí ọlọ́run mọ̀ tó bí o bàbá yìí àwọn ni wọ́n pè mí kì í ṣèmi ni mo pè wọ́n pé n tó ń ṣe yìí a rí wípé ọjọ́ iwájú tó dáa mọ̀ wá ń bẹ̀ wọ́n sì wo mọ́ mi wọ́n gbìyànjú ó kù òun díẹ̀ o èmi ò mọ iye tí wọ́n ná o n ò mọ iye tí wọ́n ná n ò sì lè mọ̀ torí pé wọ́n ti ná a lọ ni títí kan ra jẹnẹrétọ̀ gbogbo nǹkan pẹ́pẹ̀pẹ́ tá a tún rí tó tún yọjú kò sígbà tí ẹnjìníà kàn sí wọn tí wọn ò dáhùn bàbá mo dúpẹ́ o mo dúpẹ́ púpọ̀ ọlọ́run á jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa mi ò sì wá tún ní gbàgbé ọ̀rẹ́ mi o ọ̀gá mi Pastor Richard Ọ̀pẹ́dáre ti Christ Family Assembly Outreach léyìí tèmi náà jẹ́ ọ̀kan nínú àwọn olùṣọ́ àgùntàn ń bẹ̀ ẹ̀tún ní olùṣọ́ àgùntàn gbogbo ẹ̀ náà ni gbogbo ẹ̀bùn tọ́lọ́run ṣe mọ̀ tálẹ́ǹtì ni kínní ó kó fún oníkálùkù bó ti wù ú ni mo dúpẹ́ o ọmọ ẹ̀fọ̀n kúmóye ọmọ olókè arèrè àrè ọmọ olókè àgùnrèrè àrè ọmọ olókè àgùnfọ́ tìdí mo dúpẹ́ o ẹ ṣé o n ò sì wá ní gbàgbé bàbá ẹ má bínú mo gbọ́dọ̀ ka ilé ìtorí pé oyè bàbá pọ̀ oyè wà o Assistant Most Superior Evangelist Prophet Dr. Abiodun Innocent Akanni Ewusi Awíkòǹkò lójú ọlọ́rọ̀ olùṣọ́ ti ìbẹ̀rù olúwa nípìnlẹ̀ṣẹ̀ ọgbọ́n tiwádìíre parish ní Ṣàgámù Rẹ́mọ Ogun State ọmọ wọn ní Pòbẹ́ àrólé Ọ̀rànmíyàn ọmọ Ọ̀rànmíyàn akàntúnkàn sí òfodò fókòtò òfókòtò òfóyàrá fó kànga bàbá ẹ ṣé o mo dúpẹ́ ẹjẹ́ àdàdúró bẹ́ẹ̀ ń tò ní àwọn èèyàn pọ̀ tí wọ́n jẹ́ olólùfẹ́ ètò yìí tá a mọ̀ kì ní gbogbo ìgbà mi ò wá tún ní ṣe aláìkí bàbá wa ikú bàbá yèyé aláṣẹ èkejì òrìṣà ikú tí pọmọ tí bàbá dúpẹ́ àrùn tí sọmọ tí ìyá ò gbọdọ̀ pin ọmọ òfò ọmọ àdánù ọmọ ikú tí kú ò gbọdọ̀ pa àgbàrá òjò tí bá ní ìjà tí gbòde bá bẹ ẹni lọ́wọ́ ẹni kábíyèsí aláàfin tọ̀yọ́ ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé ẹlẹ́wù ẹ̀tù kínní bàbá ẹ kú ayẹyẹ o àbí kí n pẹ́ ẹ kú ìmúra ni tọdún kan tẹ́ ẹ dórí ìtẹ́ àwọn bàbá yín ẹ ti jọba o ó kú kẹ́ ẹ jogbó kẹ́ ẹ jatọ́ ẹ pẹ́ bí ara òwúrọ̀ ẹ bá kíyèsí ẹ rí wípé bàbá àtàndá tó kúrò ń bẹ̀ Ọláìwọlá Adéyẹmí àwọn lo 50 ọdún bàbá ẹ̀yin náà ó pẹ́ ń bẹ̀ ẹ pẹ́ lórókò ẹ pẹ́ lórí oyè bàbá mo dúpẹ́ nǹkan tí ń yàtọ̀ ṣùgbọ́n kò tí ì dùn mọ́ wa nú ẹ jẹ́ ń ṣí fìlà kí ni ìbá ti dùn tó bàbá lára ayẹyẹ ọdún kan yín kẹ́ ẹ fi síbẹ̀ wípé ẹ̀ ń bọ̀ ń fẹ̀ ilé bàbá yín ni kò sí ìtàn tí òpìtàn kan lè pa láyé yìí tó lè yọ Ọ̀rànmíyàn kúrò nílé Ifẹ̀ kò tí ì sí èmi ò mọ òpìtàn ọ̀hún tí ó yọ ọ̀rọ̀ Ifẹ̀ kúrò nínú Ọ̀rànmíyàn
tí ó yọ Ọ̀rànmíyàn kúrò nílé Ifẹ̀. Ọ̀rànmíyàn ti Ifẹ̀ lọ ọ̀tẹ̀ Ọ̀yọ́ dó, ó tún kúrò ńbẹ̀. Káwa ẹ̀yin Ifẹ̀ ẹ máa dúpẹ́, ẹ̀yin Ọ̀yọ́ ẹ máa dúpẹ́ pé Ọ̀rànmíyàn ò kú sọ́yọ́, torí pé ọ̀pọ̀lọpọ̀ òkìtàn ní ìbá dojú ìtàn délẹ̀ pátápátá. Ọ̀rànmíyàn tún fi Ọ̀yọ́ sílẹ̀, ó wá sílé Ifẹ̀, ó wá jọ Ọ̀ọ̀ni, ó sì kú bí Ọ̀ọ̀ni. Mo sì sọ nínú ìtàn mi ní ẹ lọ́ọ́ kà, ẹ lọ́ọ́ wo àwọn tí mo ti ṣe sẹ́yìn, ẹni bá sì nírọ́ ni mo pa kó wá já mi. Àrọ́mọdọ́mọ Ọ̀rànmíyàn ni bàbá wa, ikú aláṣẹ ìkejì òrìṣà, Ọọ̀ni òrìṣà tó wà ńbẹ̀ lónìí. Ìran Ọ̀rànmíyàn ni wọ́n. Ìran Ọ̀rànmíyàn lọ́wọ́ adé, ìran Ọ̀rànmíyàn náà ni bàbá Ògúnwùsì. Kí wàá ló dé? Kí ló dé? Mo rò ńjọ́ kan mi ò tiẹ̀ já ẹ̀ gbàyàwó ara yín, ẹ̀ mọ́ra yín rí, kò sí ń tọ́pa yín pọ̀ ju pé àwọn kankan sáfẹ́ dàárín yín rú, ẹ̀yin náà sì gbà. Bàbá ọ̀wọ́ adé, mo fi àwọn alálẹ̀ bẹ̀ yín, mo fi orí ìtẹ́tẹ́ wà bẹ̀ yín, mo fi àpèrè Oòduà bẹ̀ yín, mo fi ohunkóhun tó wù kẹ́ gbà bẹ̀ yín. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó jẹ́ ara ètò tí a fi ṣe àmì ayẹyẹ ọdún kan tẹ̀ dórí ìtẹ́. Mo sọ fẹ́ nìkan nínú ẹni tó ṣòro ó gbèjà tèmi ò lè gbèjà láyé yìí, ó ní bàbá Ògúnwùsì, bàbá Adéyẹyẹ ní ìtàn. Torí pé ibi ìwọ ti ń bínú, ẹni tí bàbá yìí ò bá yàn jà, kò bá yàn jà. Ibi ìwọ ti wá ń gba ìbínú tí ẹ bí, ó kàn déédéé rí i pé ẹni tó rò pé òun àti bàbá ń jà, wọ́n ti dì mọ́ra wọn ni ó bá kú wọ lókolombo. Àti pé ẹnìkan ò rán mi iṣẹ́. Mo bẹ̀ yín bàbá, mo tún bẹ̀ lẹ́ẹ̀kan sí i, mo fi orí adé bẹ̀ yín, mo fi ilẹ̀ Yorùbá bẹ̀ yín, mo fi ilẹ̀ Òtù bẹ̀ yín, mo fọ̀rànmíyàn bẹ̀ yín, mo fọ Oòduà bẹ̀ yín. Ẹ rí i wípé lára ayẹyẹ ètò ọdún kan, gbogbo ohun tó ti ń rùn, ó ti ń lẹ̀ gẹ́gẹ́ ẹ̀ tí ń lọ lọ́gùn mi, kí lójú òrírí láíláí làbá láíláí làbá láíláí, àti rábùkí tí ń fapá ṣe tán, a sì ti rárá tí ń gorí àrò kó tó fi yọ̀ sọ́bẹ̀. Kí wàá lókù, kí láàrí rí? Ọmọ ìyá ń jà, ọmọ bàbá ń jà. Ẹ já lọ sínú ètò wa tí òní, bí ẹ bá kíyèsí ẹ rí wípé níbi tí a bá ètò dé léyìí tó lọ, òun ni pé TANI Ọ̀já, ta sì ní Àtìbà. Lónìí ohun tá a fẹ́ wò ni báwo ni àgọ́ Ọ̀já, báwo ló ṣe di àgọ́ dọ̀yọ́. Léyìí tó lọ, mo sọ fún wa, kì í ṣe wípé nígbà tí Ọ̀yọ́-Ilé tú l'Àtìbá tó wá sí àgọ́ Ọ̀já. Àtìbá ti wà lágọ̀ọ́ Ọ̀já. Mo sì sọ ipa tí Ọ̀já gan kó. Ọ̀já yìí mo sọ fún wa, ọmọ Ọbàtálá ni, ìran Olúfọ́n ni, ìran Aládìíkún, Ọláòsà, ẹ̀rù jẹ̀jẹ̀ òní. Nígbà tí wọ́n dé ibi tá à ń pè ní Ifọ̀n Òròlú ní ìsìn, ìlú ìṣẹ̀ǹbáyé ni o, ìlú tó ti pẹ́ ni o, tó ti lọ́jọ́ lórí. Ibẹ̀ ni Ọ̀já ló ti tẹ̀síwájú, ni wọ́n ti lọ tẹ ọba Àtẹ̀dó. Ìyàn àti àjàkálẹ̀ àrùn ló jẹ́ kí wọ́n kúrò ní ọba Àtẹ̀, tí wọ́n ti wá síbi tí wọ́n ń pè ní àgọ́ Ọ̀já. Àgọ́ Ọ̀já, ibẹ̀ l'Àtìbá wá bá Ọ̀já. Mo sì sọ fún yín ìdí méjì tí Ọ̀já ò fi lè lé Àtìbá. Èkíní ni wípé ọmọ ọba l'Àtìbá, akẹyọ ni, akẹyọ ṣòro dojúkọ. Nílé Ifẹ̀ wọ́n ń pe àwọn kan ní Sòókò, asòrókò lójú, ọmọ ọba ni wọ́n. Láàárín àwọn Sòókò ìlàtún ní Sòókò méjì táwọn tún yàtọ̀ o. À ń pè kan ní Láẹkùn, Ọláẹkùn, Tálẹkùn tí wọ́n ń sọ, òun lọ ní tó wà lórí ìtẹ́, Ọláẹkùn. Èkejì ní Wábọ̀dù, obìnrin lòun, mo sì lọ lórí gbogbo ọmọ ọba lóbìnrin. Bẹ́ẹ̀ náà la rí lọ́yọ̀ọ́, akẹyọ wà, gbogbo ọmọ ọba lakẹyọ, bí wọ́n ṣe ní Sòókò nílé Ifẹ̀. Mo sọ fún yín, nígbà tí Ọ̀yọ́ tú, lórí Aláàfin Olúewu ni Ọ̀yọ́ ti tú ní 1835, tí àwọn Fúlàní tí wọ́n pa Aláàfin Olúewu, tí wọ́n sì pa Elédùwẹ̀, wọ́n sì pa Àrẹ̀mọ Olúewu, wọ́n pa Àrẹ̀mọ Elédùwẹ̀. Mo sọ fún yín,
ó wá di wípé Ọ̀yọ́ fọ́n káàkiri wọ́n lọ sí Kìṣí, Ìgbòho, Ìpẹ́tùmọ́dù nílùú Awíkonko Awíkonko pàápàá ọ̀rẹ́ mi Awíkonko ẹ̀yà Ọ̀yọ́ ni o. Wọ́n lọ káàkiri, wọ́n lọ Abẹ́òkúta, ṣùgbọ́n Ọ̀jà Àtìbá ti wà ní àgọ́ Ọ̀jà. Wọ́n wá mú Lágo Adé, wọ́n yàn bíi Aláàfin, ṣùgbọ́n Lágo Adé lòun ò lówó, òun ò sì ní ọmọ ogun, ó ní kí wọ́n lọ bá Àtìbá. Wọ́n wá yan Ìlàrí 22. Ẹnìkan béèrè pé àwọn wo ni wọ́n ń pè ní Ìlàrí. Ẹ ṣe àwọn ni a lè pè ní ìránṣẹ́ ọba, ẹmẹsẹ̀ ọba ní Ilé Ifẹ̀. Àwọn a máa la orí tiwọn báyìí. Tá a bá dé Bìíní, iwájú ni wọ́n ń firun tí wọ́n sí, ẹ̀yìn báyìí wọ́n ó fa. Àwọn ọba ìṣẹ̀ǹbáyé ni wọ́n máa ń ní Ìlàrí. Yàtọ̀ sí èyí, Bashorun náà ní Ìlàrí o. Ọlọ́fà ní Ìlàrí, Èwe Adó ó ní Ìlàrí, Ifẹ̀wàrà, Àdìmúlà Ifẹ̀wàrà òun náà ní Ìlàrí, Aláàfin ní Ìlàrí, ọba Àbíní ní Ìlàrí, Olúògbé ti Ùsẹ̀ òun náà ní Ìlàrí, àtàwọn ọba bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn tí mo mọ̀ tó dá mi lójú òní mo sọ yìí. Ẹni tó bá ti di Ìlàrí kò gbọ́dọ̀ fi fìlà kan orí yẹn mọ́, àfi tó bá tó ní ìgbéga. Àwọn ni wọ́n máa ń di olóyè àgbà láàfin àwọn ọba, wọ́n máa ń ní ìgbéga, wọ́n máa ń ní ìgbéga. Tó bá ti wà ní ẹmẹsẹ̀ yẹn tàbí Ìlàrí kò gbọ́dọ̀ dé fìlà. Tó bá dé fìlà ọ̀hún ló jẹ. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ adojú àṣà bolẹ̀. Ẹ̀yin kan ń béèrè ìbéèrè lórí bí wọ́n ṣe ń jọba ní ìsìn, pàápàá jùlọ eléyìí tí gómìnà wa ọmọọba Ṣèyí Mákindé tó ń ṣe lọ́yọ̀ọ́. À ń bọ̀ wá sọ̀rọ̀ lórí ẹ̀. Wọ́n wá rán Ìlàrí 22. Wọ́n rán sí Àtìbá, l'Àtìbá bá dá wọn dúró sí àgọ́ Ọ̀jà. Kò lè ẹ sọ̀rọ̀ ọba fún un níbí, ṣe é mọ̀ yìí pé ìlú ò tí ì rọgbọ. Ó dà, wọ́n sọ̀rọ̀ ọba fún un bẹ́ẹ̀. Àwọn alágbára méjì kan wà, Bashorun Oluyole. Oluyole ti wà ní Ìbàdàn, ó pe Oluyole, náà rí i pé ilé ọ̀rọ̀ gbọ́, ẹ jẹ́ kí gbogbo ẹ̀ ò ṣe, ìwọ ti wà ní Ìbàdàn, ìwọ jẹ́ Bashorun. Oluyole ni Bashorun àkọ́kọ́ tọ́yọ́ jẹ, tí ì ṣe Ọ̀yọ́ ni wọ́n jẹ́ sí. Ẹni kejì Oníkúrunmí, ó fi Kúrunmí jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò, ó fi jẹ sí Ìjàyè. Kúrunmí náà ti wà ní Ìjàyè. Ṣé ẹ mọ̀ pé ìlú ti fọ́nká nígbà náà? Bí eré bí àwàdà, bí eré bí àwàdà, bí eré bí àwàdà, Ọ̀jà kú sí ogun Kánga. Ẹlẹ́bù àbúrò rẹ̀ kú sí ogun Gbódó. Ó wá kú Àìlùmọ̀ yìí kò fi gbogbo ara lágbára, níbi tí oyè baálẹ̀ tàbí alágọ̀ tó ti ń lọ lẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ l'Àtìbá bẹ̀rẹ̀ sí ní agbára. Àgọ́ Ọ̀jà ni wọ́n ń pe gbogbo bẹ̀ tẹ́lẹ̀. Ńgbò yá ó di Àgọ́dọ̀yọ́. Láti Àgọ́dọ̀yọ́ Àlàbọ̀rùn ń dẹ̀wù, ó di Ọ̀yọ́ Àtìbá. Bí eré bí àwàdà, wọ́n kúkú sọ gbogbo rẹ̀ di ohun tí à ń pè ní Ọ̀yọ́. Gbogbo bí tá à ń pè lọ́yọ̀ọ́ lónìí o, àgọ́ Ọ̀jà ni. Iṣẹ́ tí wọ́n gbé lé Àtìbá lọ́wọ́ ó ní pé kó kó gbogbo wọn padà sí Ọ̀yọ́-Ilé. Àtìbá ò kó wọn padà sọ́yọ́-Ilé o, ó kúkú wá ń kó wọn wá sí àgọ́ Ọ̀jà. Ó ń fi wọ́n wọ̀ ní agboolé jagboolé bí wọ́n ṣe wà ní Ọ̀yọ́-Ilé. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ Ọ̀jà bí agbára ṣe bọ́ lọ́wọ́ wọn nìyẹn. Ó sì wà bẹ́ẹ̀ títí di ọdún 2026 tá a wà yìí, tí gómìnà Ṣèyí Mákindé tó wá fi alágọ̀ Ọ̀jà tó fi jẹ ọba. Ṣùgbọ́n wọ́n fún wọn lóyè kan àti
Àtìbá fún wọn lóyè kan gbà náà, ó fún wọn ní oyè Aṣípa, ó sì fi sí àárín àwọn Ọ̀yọ́mèsì, wọ́n sì jẹ ọ̀pọ̀lọpọ̀ Aṣípa. Ṣùgbọ́n gbà tó tó àkókò kan tí àmùdá Ọlọ́run ò ṣe bí tó kú, tí ikú rẹ̀ sì mú ìfúnra lọ́wọ́, ẹ má jẹ́ á lọ bẹ̀ yẹn lónìí torí pé ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀, a sì sọ̀tàn yín láti dàlúrú, ṣùgbọ́n ká lè mọ ibi tá a ti ń bọ̀, ká sì lè mọ ibi tá a ń lọ. Ní ìlà àdádúró sí lónìí, tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ tàbí èyí tó ń bọ̀, nínú ètò wa tó ń bọ̀, èyí tá a ti jẹ nínú obì Ọ̀yọ́ yìí ó tó ná. A fẹ́ sọ̀rọ̀ lórí ààbò ilẹ̀ Yorùbá, ààbò ilẹ̀ òtù òjíire. Omi ti ń tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu o, nǹkan ti ń bàjẹ́, nǹkan ti ń dàrú. Kí ni ìgbésẹ̀ tó yẹ ká gbé? Ǹjẹ́ àti ẹ̀rọ àwọn tó ti ń gbé ìgbésẹ̀? Kí ló yẹ káwọn ọba wa ó ṣe? Kí ló yẹ káwọn gómìnà ó ṣe? Lágbára Ọlọ́run, èmi ò ní kú, ẹ̀yin ò ní kú, a gbọ́ra wa láyọ̀. Èmi ni tí ní tòótọ́ ọmọ ọba Ọdúnládé Adémọ́lá, olóòtú àti olùdarí ètò ìtàn àti òwe Yorùbá. Ẹ̀yin náà ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí o, ẹ bá wa share, ẹ bá wa like, ẹ bá wa comment, ẹ subscribe, ọwọ́ tó fi ń ṣe òní fi gbọ́mọ sí. Account number wa sì wà lójú eréfèé wa, bẹ́ẹ̀ bá sì wà rántí o, Opay ni, sáti yọ owó kúrò nínú odò tó wà níwájú nọ́mbà wa, yọ kúrò ńbẹ̀. Opay 70-362-66958, Opay nìyẹn 70-362-66958. bó bá sì jẹ́ FCMB lẹ́fẹ́ fi ṣọwọ́ sí 100-802-4268. Yóò dára fún wa o, ìpàdé wa wọ̀ bí ọjọ́rọ̀. Ire o.